èèyàn méjì kú sínú omi òkun lásìkò tí wọ́n fẹ́ yọ ẹnì kẹta wọn tómi ń gbé lọ. èèyàn méjì kan ti pàdánù ẹ̀mí wọn sínú omi òkun Barracuda Beach tó wà lágbègbè Abraham Adesanya lájàá nípìnlẹ̀ Èkó lọ́jọ́ kejì ọdún kérésì ọjọ́ ajé Monday ọjọ́ 26 oṣù kejìlá ọdún yìí ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé nígbà táwọn ọkùnrin méjèèjì ọ̀hún fẹ́ ran ẹnìkan tómi náà ti rúbò tó sì ti ń gbé e lọ lọ́wọ́. èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ tómi náà fi rudé tó sì wọ́ àwọn náà lọ sáàrin agbami. agbẹnusọ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípìnlẹ̀ Èkó Olúfẹ́mi Òkè Ọ̀sán Ìtólú tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde sọ pé níbi ìgbafẹ́ etíkun Barracuda Beach agbègbè Abraham Adesanya lájàá nípìnlẹ̀ Èkó ni wọ́n ti pè wá fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan. nígbà tá a débùdó ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi yé wa pé àwọn èèyàn méjì kan tí wọ́n wá gbafẹ́ létí òkun ti rì sínú omi wọn ò sì tí ì rí wọn gbé jáde. nínú ìwádìí tá a ṣe láti rí i pé àwọn géńdé méjì ni wọ́n pàdánù ẹ̀mí wọn sínú omi òkun yìí lásìkò tí wọ́n fẹ́ dóòlà arákùnrin kan tómi òkun rúbò tó sì fẹ́ gbé e lọ. ń làwọn tómi gbé lọ bá di mẹ́ta. àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà lágbègbè ibi ìgbafẹ́ etí òkun ọ̀hún ṣàlàyé pé àwọn olóògbé náà ti tayọ ààlà wọ́n ti rìn kọjá ibi tí kò yẹ kí wọ́n dé. bẹ́ẹ̀ lọ̀rọ̀ àrùn ara ẹni lọ́wọ́ láì kìí ṣe akọ́ṣẹ́mọṣẹ́ léwu lọ́gangan ibi tí omi gbé wọn lọ. wọ́n láwọn ò tiẹ̀ fààyè gbarú ẹ̀ nítorí ìdí èyí ni ẹ̀pà ò ṣe bóró mọ́ tọ́rọ̀ náà fi bọ́ sórí. Ọ̀sán Ìtólú ṣàlàyé síwájú sí i pé àwọn òṣìṣẹ́ elétò ìlera ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ báwọn òmùwẹ̀ ṣe ń bá iṣẹ́ wọn lọ láti wá òkú àwọn èèyàn náà kí wọ́n lè gbé wọn jáde. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.